Aláròyé máa wí o. Nítorí ọ̀rọ̀ Ọbaṣá, àwọn aṣòfin méjì wọ wàhálà lẹ́kọ̀ọ́. Méjì lára àwọn aṣòfin Èkó, Sylvester Ògúnkẹ̀lú, ẹni tí àwọn èèyàn sì tún mọ̀ sí Sketel, àti ọ̀nàrẹ́bù Afíníláńre, tí wọn kò faramọ́ ìgbésẹ̀ àti ọ̀nà tí àwọn ẹlẹgbẹ́ wọn yòókù gbà yọ olórí aṣòfin Èkó tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù Mudashiru Ọbaṣá nípò, ti kó sínú wàhálà ńlá báyìí. Aláròyé gbọ́ pé ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kínní ọdún yìí ni àwọn ọlọ́pàá tó ń ṣèwádìí nípa ẹ̀sùn tó fi kàn wọ́n ránṣẹ́ pè wọ́n fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan. Lórí ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Mudashiru Ọbaṣá yìí, ọ̀nàrẹ́bù Ògúnkẹ̀lú tó ń ṣojú ẹkùn Ẹ̀pẹ́ kejì àti ọ̀nàrẹ́bù Lánrè Afíní tó ń ṣojú ẹkùn Lagos Island kejì ni àwọn ọlọ́pàá ń ṣèwádìí wọn nípa ìwà burúkú tí wọ́n hù lásìkò tí wọ́n fi yọ ọ̀nàrẹ́bù Mudashiru Ọbaṣá nípò àṣẹ rẹ̀. Wọ́n ní ṣe làwọn méjèèjì bínú gidi tí wọ́n sì bà dúkìá olówó iyebíye tó jẹ́ tìjọba Èkó tó wà nílé ìgbìmọ̀ aṣòfin Èkó jẹ́. Ẹ̀sùn ọ̀hún ni wọ́n sọ pé kò dára, tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Lásìkò tí àwọn aṣòfin ọ̀hún lọ jẹ́ ìpè àwọn ọlọ́pàá náà ni wọ́n ju ọ̀nàrẹ́bù Ògúnkẹ̀lú ìyẹn Sketel sáhàámọ́ wọn nígbà tó sì gba béèlì ọ̀nàrẹ́bù Lánrè Afíní nítorí ara rẹ̀ tí kò yá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 13 oṣù kínní ọdún yìí ni àwọn aṣòfin Èkó kéde pé àwọn ti yọ ọ̀nàrẹ́bù Mudashiru Ọbaṣá nípò àṣẹ. Lójú ẹsẹ̀ tí wọ́n ti yọ ni wọ́n ti fi igbákejì rẹ̀ ọ̀nàrẹ́bù Lasbad Miranda rọ́pò rẹ̀ tí wọ́n sì ṣe ìbúra fún un. Ẹ̀sùn tó fi kàn án ni pé ó kó owó ìjọba jẹ. Bó ṣe dé láti ìlú òyìnbó tó lọ lòun pàápàá ti ń sọ̀rọ̀ pé òun sì ni ojúlówó olórí ilé ìgbìmọ̀ aṣòfin Èkó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.